Hey, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tún wá gbọ́ o, ẹ tún wá gbọ́ o, ẹ tún wá gbọ́ o. Hey, ṣé orí ò ti wá fẹ́ máa dibi báyìí mọ́ Àgbàlá Gabriel lọ́wọ́? Ṣé orí ò ti fẹ́ máa dibi mọ́ Àgbàlá Gabriel lọ́wọ́ báyìí torí Ọlọ́run? Ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen, òun ni mo tún fẹ́ dá sí o. Muyideen, ìka tó bá máa ń fúnyàn lóúnjẹ, èèyàn máa kí ń gé jẹ. Ìka tó bá máa ń fúnyàn lóúnjẹ, èèyàn máa kí ń gé jẹ. Muyideen, àwọn wo ló wà lẹ́yìn ẹ̀ náà tó ń tiẹ̀ gbọ̀ngbọ̀n báyìí? Àwọn wo ló wà lẹ́yìn orò ẹ̀ tí orò ẹ̀ fi ń ké báyìí torí Ọlọ́run? Ó dẹ̀ rántí ọjọ́ ọ̀la, ó dẹ̀ rántí àtúbọ̀tán. Èèyàn máa kí ń fi igi gún ojú olóore. Èèyàn kí ń fi igi gún ojú olóore. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ó ń ká mi lára gan Ọlọ́run, ó ń ká mi lára gan because èmi ò rí ibi téèyàn ti ń ṣoore tí oore tún di bímọ ní ọwọ́. Ẹgbẹ́ yẹn lólùfẹ́ mi, ẹ bá mi share fídíò yìí kó go fire ẹ jọ̀ọ́. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Kẹ́ẹ̀dẹ̀ follow mi lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ lólùfẹ́ mi, ẹ gbọ́. Mo wo fídíò màmá ìyá wa kan tó interview Muyideen. Mo fẹ́ kẹ́ bá mi listen sọ̀rọ̀ yìí o. Màmá yìí interview Muyideen pé kí ló dé tí o fi sọ wípé Àgbàlá Gabriel ó ń bá ìyàwó ẹ̀ sùn. Ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ kẹ́ listen kẹ́ gbọ́ statement yẹn dáadáa. Ìbéèrè tí mo mú wáyé béèrè lọ́wọ́ Muyideen. Ẹ gbọ́ èsì tí Muyideen tó fi dá wúmà yìí lóhùn. Ó ní yẹn ní ọjọ́ yẹn tóun fẹ́ palẹ̀mọ́ ní ṣọ́ọ̀bù. Àwọn fóònù àwọn kọ́sítọ́mù òun kan wà ní ọwọ́ òun tó yẹ pé òun fẹ́ lọ charge. Òun á kó wọn lọ sí ilé láti lọ fi sólà charge ẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé tó ń ṣe fún wúmà yẹn o. Ok? Ó wá nígbà tó bá di ìjọ́ kejì. Ó ní òun máa ń lọ sí ilé ọ́fíìsì Àgbàlá Gabriel láti lọ máa clean ẹ̀ láàárọ̀. So ó wá ní ìgbà tí òun wá fẹ́ lọ sí ibẹ̀. Àwọn kọ́sítọ́mù òun wọ́n wá pe òun pé fóònù tí òun kó lọ tí àwọn kó sí òun lọ́wọ́ àwọn fẹ́ gbà o. Ó nígbà tí òun wá ní kóun lọ sí ilé kóun lọ kó fóònù yẹn according to the statement yẹn o kò tiẹ̀ yé mi because tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa. Ìgbà tóun wá délé fóònù lòun fẹ́ lọ kó òun wá rí Àgbàlá Gabriel àti ìyàwó òun tó ń ṣe yùnkínyùnkín. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ibẹ̀ gangan ni mo fẹ́ kí a focus attention sí. Wọ́n ń ṣe yùnkínyùnkín ìyàwó ẹ̀. Okay? Number one, ẹ má gbàgbé wípé ọmọbìnrin yìí ó ti ń lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel before kí Muyideen fún ara ẹ̀ gan kó tó pàdé ẹ̀ o. Ẹ ṣe yẹn lé ní o. Èjì, Àgbàlá Gabriel yìí náà kan náà òun ló so àwọn méjèèjì papọ̀ o. Ẹ ṣe yẹn léjì o. Àgbàlá Gabriel yìí kan náà ó tún bi Muyideen léèrè pé ṣé o nífẹ̀ẹ́ ọmọdé yìí, ṣé o fẹ́ fẹ́, ṣọ́kàn ẹ fẹ́ because ẹni tí mo fẹ́ kó tiẹ̀ fẹ́ ibi báyìí kọ́ ló wà. Muyideen sọ wípé òun fẹ́ fẹ́, ọkàn òun fẹ́. Kó tó di pé Àgbàlá Gabriel ó so wọ́n pọ̀, wọ́n dẹ̀ ṣe wedding táwọn èèyàn mọ̀ sí dáadáa tí òun ṣe wedding bòńkẹ́lẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jẹ́ ká wo àárín yẹn. Ṣé a fẹ́ sọ wípé obìnrin ni ó wọ́n títí tí Àgbàlá Gabriel tí ò lè rí? Káti ẹ̀ sọ wípé lóòtítọ́ Àgbàlá Gabriel ó ń wá obìnrin míì tí ó fẹ́ bá jọ ní àjọṣepọ̀. Ṣé obìnrin ló wá tán ní Naija tí Àgbàlá Gabriel ò lè rí? Tí Àgbàlá Gabriel tó bá kùnà láti rí obìnrin nínú ṣọ́ọ̀ṣì wọn bẹ̀, ṣọ́ọ̀ṣì ẹ̀ ń bẹ̀, tí mo dẹ̀ mọ̀ wípé àìmọye àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ ọmọ ló wà nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀. Àgbàlá Gabriel ò lè rí kan mú nínú wọn, àbí? A wá jẹ́ ọmọ tó yẹ pé òun ló ṣe wedding ẹ̀, òun ló so wọ́n pọ̀. Ọmọ yẹn ló máa wá hùn. Ọmọ tó ti wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ò bá ní nǹkan pọ̀ ńgbà yẹn. A wá jẹ́ lẹ́yìn ìgbà tí ó so wọ́n pọ̀ tán láṣẹ máa wá bá ní nǹkan pọ̀. Ẹ̀yin olùfẹ́ mi, ẹ jẹ́ ká máa fi làákàyè gbé ọ̀rọ̀ yìí o. Torí èmi mọ̀ wípé èèyàn kan ló wà lẹ́yìn orò Muyideen tí orò ẹ̀ fi ń ké. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kán tiẹ̀ débi tán máa tiẹ̀ ṣubú. Ọlọ́run ò ní jẹ́ kán tiẹ̀ débi tán máa tiẹ̀ pa. So, okay, ó wá rí wọn bẹ́ẹ̀ yẹn. Ó wá ní wọ́n ń bẹ òun àtàgbàlá Gabriel àti ìyàwó wọ́n ń bẹ òun pé kí
òun máa pariwo síta okay àwọn abilé pé okay kí ni the next thing tó wá ṣe ó wá ní ẹ ìgbà tó jẹ́ pé òun ò kú nídìí ọmọ yẹn náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ kí òun pariwo síta okay this is my point nígbà tó ti sọ wípé òkúkú nídìí ọmọdé yìí mọ́ òun ni kò jẹ́ kó tiẹ̀ wá pariwo síta ó gba ẹ̀bẹ̀ wọn according to your statement pé wọ́n ní kó má bínú bákan ló ṣe ṣẹlẹ̀ ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó àmọ́ nígbà tó wá ti sọ wípé ó gba ẹ̀bẹ̀ wọn ẹ máa wo ibi tí mo ti sọ wípé èèyàn kan ló wà lẹ́yìn oró Muyideen tí oró ẹ̀ fi ń ké nìyẹn ó sọ pé ó ti gba ẹ̀bẹ̀ èèyàn ó pariwo síta mọ́ kí ló wá tún dé tó tún wá tún sì lọ sọ síta wípé Àgbàlá Gabriel ó ń bá ìyàwó ẹ̀ sùn ẹ lólùfẹ́ mi ẹ jẹ́ ká tú àárín yẹn wò mo ká ìyàwó mi sìn pẹ̀lú ọkùnrin mi wọ́n ti bẹ̀ mí wọ́n ní kí n má bínú mo dẹ̀ fi tọkàntọkàn pé ókè mi ò bínú mi ò kúkú tiẹ̀ ní ẹ fẹ́ mọ́ tẹ́lẹ̀ egbe ti wá regbe suddenly mo tún wá tún bring issue yẹn jáde ẹ jọ ṣé kò ti lọ́wọ́ nǹkan kan mí nù ẹ lólùfẹ́ mi ṣé kò ti lọ́wọ́ nǹkan kan mí nù ẹ lólùfẹ́ mi ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jọ ẹni tó bá mọ Muyideen dáadáa ṣárí gbogbo èèyàn ni ó máa ń dùn bá lórúkọ jẹ́ kò ń ṣe bí ìránṣẹ́ Ọlọ́run o èmi mọ kíní kan tó dá mi lójú pé ṣárí kéèsì àwọn ìránṣẹ́ Ọlọ́run judgement ẹ̀ kò sí lọ́wọ́ àwọn èèyàn Bible náà ṣe ó ní don't touch my anointing ó ní má fọwọ́ kan ẹni àmì òróró yàn mi wọ́n ṣe burúkú o wọ́n ṣe dáadáa o ẹ fi wọ́n lẹ̀ fún Ọlọ́run ló ní ìdájọ́ àwọn ẹni Ọlọ́run lọ́wọ́ Muyideen nǹkan tó ń dánwò yìí ọjọ́ ọ̀la ẹ lọ Ọlọ́run Muyideen o ò bá dẹ̀ jáwọ́ kó nu gbogbo àwọn àwà burúkú tó ń hu yìí o ò bá máa sọ fún gbogbo àwọn tí wọ́n ń tiẹ̀ pé Sátánì dẹ̀yìn lẹ́yìn mi ẹ̀yin Sátánì dẹ̀yìn lẹ́yìn mi gbogbo àwọn tó ń tiẹ̀ yìí níbo ni wọ́n wà nígbà tí Àgbàlá Gabriel tó lọ mú ẹ níbi tó ti mú ẹ gbogbo àwọn tó ń tiẹ̀ yìí níbo ni wọ́n wà nígbà tí Àgbàlá Gabriel tó ń gun aṣọ ìyà kó lára ẹ tó ń mú aṣọ ìdọ̀tí kó lára ẹ tó sọ ẹ́ dẹni tó nílé lórí níbo ni àwọn eléyìí wà àwọn tó ń tiẹ̀ yìí níbo ni wọ́n wà nígbà tí Àgbàlá Gabriel tó ń wẹ òṣì dànù lára ẹ tó sọ ẹ́ dẹni tó ní ṣọ́ọ̀bù níbo ni àwọn tó ń tiẹ̀ yìí wà nígbà tó wà lápọ̀n tó sọ ẹ́ dẹni tó náya aya tó wá di wàhálà lẹ́nìí tí èpo ẹ̀pà Àgbàlá Gabriel tó wá di ohun àìjírí báyìí níbo ni àwọn tó ń tiẹ̀ yìí wà ń gbà yẹn nígbà tó wà under bridge tó wà ní ẹ̀gbẹ́ títì tó ń rọmìnà randi káàkiri níbo ni àwọn tó ń tiẹ̀ yìí wà Àgbàlá Gabriel wá mú ẹ jáde kó nínú ẹrọ fọ̀tọ̀ ó wẹ̀ ó pọ́líṣì ẹ ó gbé ẹ sínú ilé ńlá èpo ẹ̀pà Àgbàlá Gabriel ó wá dohun àìjírí Muyideen nìrore o èmi ò mọ àwọn tó wà lẹ́yìn ẹ o èmi ò dẹ̀ fẹ́ mọ̀ wọ́n but oore lèmi mọ̀ téèyàn máa fi ń san oore o má fi ìkà san oore o Muyideen má fi ìkà san oore o ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí kó go viral ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́gbọ́n látara ìwà tí Muyideen hù yìí èèyàn kì í fi ìkà san oore o ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Muyideen dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ tí ẹ bá fẹ́ ìparun fún ẹ bá sọ̀rọ̀ Muyideen mi ò fẹ́ ìparun fún ẹ Àgbàlá Gabriel ò fẹ́ ìparun fún ẹ ló ṣe mú ẹ jáde kúrò nínú ẹrọ̀fọ̀ tó fọ ẹ mọ́ tó dẹ̀ mú ẹ sínú ilé ńlá má fi ibi san oore o ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube kẹ́ẹ̀dẹ̀ follow mi bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ẹ lólùfẹ́ mi ẹ ṣé gan iná ò ní tán ọwọ́ yín ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mọ Muyideen dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá mi kìlọ̀ fún ẹ bá mi wọ́n ọ̀nù ẹ̀ o kò parun ló ń lọ yìí Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó parun àwọn tó ń tiẹ̀ ò ní bẹ́ẹ̀ débẹ̀ o abánidá kò ń bá ní débẹ̀ o abánidébẹ̀ kò ń bá ní tán o tíyà yìí bá padà dé ìwọ fún ara ẹ ló máa jẹ nǹkan ẹ Muyideen gbogbo àwọn tó ń tiẹ̀ yìí wọ́n fẹ́ fi ẹ́ destroy Àgbàlá Gabriel ni Ọlọ́run ò dẹ̀ ní gbà fún gbogbo yín
gbogbo èyí tẹ́ bá dúndùn pé ẹ fẹ́ dì sọ́yà Àgbàlá Gabriel lórí oore tó ń ṣe Ọlọ́run ò ní gbà fún yín ẹ ṣe gbà yín lólùfẹ́ mi èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ mi ò ní di ire o.